Lagos Ibadan Express Road, July, August. I don't know the precise time, the July, August. Bandits will cross road, will block road. Lagos Primate Ayodele kìlọ̀ pé àwọn ajínigbé lè di ojú òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Èkó síbàdàn. Adarí INRI Evangelical Spiritual Church Primate Elijah Ayodele ti kìlọ̀ pé àwọn ajínigbé lè di ojú òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Èkó síbàdàn ní oṣù keje tàbí oṣù kẹjọ. Ó sì rọ àwọn elétò ààbò láti mú ètò ààbò fìdí múlẹ̀ dáadáa sí i. Ó sọ̀rọ̀ ọ̀hún níbi ìjọsìn ọjọ́ Àìkú ní ilé ìjọsìn rẹ̀. Ayọ̀délé sọ pé àwọn ajínigbé yóò di ojú òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀hún. Ó ní òun ò mọ ọjọ́ gangan tó lè jẹ́ ṣùgbọ́n yóò ṣẹlẹ̀ nínú oṣù keje tàbí oṣù kẹjọ. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè yìí kò tíì fi ìkìlọ̀ ààbò kankan léde nípasẹ̀ àsọtẹ́lẹ̀ náà. Àsọtẹ́lẹ̀ tuntun ọ̀hún wáyé látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó ṣẹlẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bí wọ́n ṣe ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé. Eléyìí tí ó sì ti mú kí ìbànújẹ́ nípa ìṣòro àìsí ètò ààbò pọ̀ sí ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn ti orílẹ̀-èdè Nàìjíríà. Lagos Ibadan Express Road, July, August. I don't know the precise time, the July, August. Bandits will cross road, will block road. Lagos Ibadan Express Road, they will block road. So the security agencies should know this, note this. Àwọn agbébọn ti gbẹ̀mí lẹ́nu oníṣòwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ní South Africa. Oníṣòwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí ọ̀pọ̀ mọ̀ sí Big Joe ti pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí àwọn agbébọn ṣe ìkọlù sí ní ilé ìtajà rẹ̀ tó wà ní ìlú Witbank, ìpínlẹ̀ Mpumalanga lórílẹ̀-èdè South Africa. Gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́rìí ṣe sọ, àwọn agbébọn náà ni wọ́n ṣe ìkọlù sí ìyẹn ní ilé ìtajà rẹ̀ tí wọ́n sì yìnbọn mọ́ títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ kí wọ́n tó kúrò níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti mú ẹ̀bùrú ba ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé ní South Africa, pàápàá jùlọ lẹ́yìn ìròyìn pé àwọn ẹgbẹ́ kan tako àjèjì eléyìí tí wọ́n sì ti pàṣẹ kí àwọn àjèjì ti àwọn ilé ìtajà wọn kí wọ́n sì kúrò ní àwọn agbègbè kan ṣáájú ọjọ́ 25 oṣù kẹfà. Àwọn ọmọ Nàìjíríà tó wà ní Witbank, Johannesburg àti Pretoria ti ṣe àfihàn ìbànújẹ́ wọn àti èròǹgbà wọn pé ìṣẹ̀lẹ̀ náà lè mú kí ìkọlù sí àwọn àjèjì túbọ̀ gbòòrò sí i lásìkò yìí. NAOS ti fọ̀rọ̀ léde ó ní àwọn bẹ̀rẹ̀ ìgbésẹ̀ òfin láti ti àwọn iléeṣẹ́ South Africa tó wà ní Nàìjíríà pa. Ààrẹ tuntun ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ fásitì ní Nàìjíríà ti ṣàtakò sí ìkọlù àti ìwà ìkórìíra sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní South Africa. Ó rọ ìjọba orílẹ̀-èdè ọ̀hún láti dáàbò bò wọ́n. Ó fún ìjọba South Africa ní ọ̀sẹ̀ kan láti gbé ìgbésẹ̀ tó péye. Ó ní bí wọ́n bá kọ̀ láti yanjú ọ̀rọ̀ ọ̀hún, NAOS yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó bá òfin mu láti ti àwọn iléeṣẹ́ South Africa tó wà ní Nàìjíríà pa. Ó tún sọ pé àwọn ò bá àwọn aṣojú South Africa ní Nàìjíríà sọ̀rọ̀ láti béèrè ìdánilójú ààbò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé ní South Africa. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, gbogbo ìgbésẹ̀ tí àjọ ọ̀hún gbé, òun náà ni yóò jẹ́ ti alálàáfíà, eléyìí tí ó sì mọ wà pẹ̀lú ìbámu òfin.